kábíyèsí olódùmarè kábíyèsí Ifá akíọgbẹ lórí ìfẹta lọhùn káàkiri àgbáyé pátá ipò tẹ fi wo nìfọ èyí tẹ fi ń gbọ́ wò ní di láṣẹ lọ́wọ́ olódùmarè láṣẹ lọ́wọ́ Ifá. Ẹ dákun ẹ jẹ́ mo fẹ́ kí gbogbo wa kájọ wo fọ́nrán tí mo fẹ́ play yìí, ẹ jájọ wo fọ́nrán. Ẹ wo Wasiu Ayinde Olúayé Fújì, ẹ wo ohun tó ṣẹlẹ̀, ẹ wo àrà táwọn àfáàfẹ́ fi dá. Wọ́n ní kó sì pé olóhùn ní sífẹ̀ẹ́, wọ́n ní kò sáfàánú gbogbo wọn, alátẹnujẹ ni wọ́n. Wọ́n sì ní kó túbá kó tó tójọ́ méje. Nígbà wọn dára rẹ̀ mọ̀, ó ní kò sẹ́ni ń fẹ́ túbá fún nínú gbogbo wọn. Bí ayé ta mọ̀ ọ̀gbìn náà. Nígbà tó dára rẹ̀ mọ̀ pé kí wọ́n mọ̀tún ba ayé tòun náà jẹ́ bí wọ́n ṣe ba Mọ́súdì Pẹ́là láyé jẹ́. Bìlẹ̀ mo ṣe kàlẹ́ kẹ́ láàrin kẹ́ẹ̀ka mo ṣe kéré. Bìlẹ̀ mo ṣe kàlẹ́ kẹ́ láàrin kẹ́ẹ̀ka mo ṣe kéré. Àwọn àpá oníkéwà àwọn fọ́ntíà ṣé báwọn ni wọ́n pa Chief Pẹ́là Ìsẹ́yìn lọ́sẹ̀ gẹ́gẹ́. Gbogbo kéwú tí wọ́n ké fún orí fìgbà kalẹ̀. Nígbà Wasiu Ayinde lóhùn ò túbá fáwọn àfà. Ẹni ó lérí ijọ́ méje, ẹni ó ṣépè ijọ́ mẹ́sàn-án, ẹni ó ṣépè gbogbo ẹ̀. Ṣé nǹkan kẹ́sùn olú ayé? Nígbà ọmọra rẹ̀ ó dára rẹ̀ lójú. Ẹ wá wò ó nígbà wàhálà airport ṣẹlẹ̀ tí bàálù fẹ́ kọlù. Wọ́n ní ìpè àwọn àfà ní ń jáde, ìpè àwọn àfà ní mu ní, ìpè àwọn àfà ló tún wá sọ di ambassador. Kábíyèsí olódùmarè ẹ jẹ́ kí n kọ́ ṣàlàyé ìwọ̀nba díẹ̀ tí bàbá yìí sọ. Àáfà ló sọ o torí mo ti ṣe program lórí ọ̀rọ̀ yìí rí lórí ọ̀rọ̀ Professor Pẹ́là. Kí sì ni mo rí nígbà tí mo ti program lórí ọ̀rọ̀ Professor Pẹ́là ni pé ọmọ Professor Pẹ́là kan wà tó ń jẹ́ Shina Pẹ́là. Ṣé ẹ náà mo máa ń rí fídíò wọn àtàwọn àáfà báyìí. Mo mọ̀ sí fídíò yẹn láti fi sí Shina Pẹ́là láti fi sí létí láti fi sí gbẹ́rẹ́ pàkọ́ ni. Pé mo rí Shina Pẹ́là náà pẹ̀lú àwọn àáfà báyìí. Ṣùgbọ́n ọ̀rọ̀ ikú Professor Pẹ́là téèyàn bá ń sọ̀rọ̀ lórí ẹ̀ jù ẹlòmíì mọ̀ rò pé ọ̀rọ̀ tó ti pẹ́ ọ̀rọ̀ kú ṣé ẹ wá fi kú yọ̀ wọ́n ni. Oníṣẹ̀ṣe ẹran Professor Pẹ́là a sì fi kú yọ̀ wọ́n. Ṣùgbọ́n ọ̀nà táwọn àáfà ń gbà pa wá ẹ̀yin àáfà ẹ̀yin lẹ̀ ń pa wá. Ẹ̀yin lẹ̀ ń pa wá. Àwọn àáfà Islam ló pa Professor Pẹ́là. Islam ló pa Professor Pẹ́là. Ẹ wá wọ́rọ̀ tá àáfà yìí sọ àáfà yìí wá ń sí K1 ní gbẹ́rẹ́ ìpàkọ́ wípé méjì kún ó wípé àwọn àáfà ló pa Professor Pẹ́là wípé wọ́n á lérí sí K1 náà. Inú mi gbomi sì dùn gbogbo àtàlérí sí K1 ẹ rí i pé K1 ò jáde bẹ̀bẹ̀ wọ́n ní kó bẹ̀bẹ̀ níjọ́ tí K1 sọ pé wọ́n á ganu sí K1 ò jáde bẹ̀bẹ̀. Ìkan tó ṣẹlẹ̀ tí K1 tó ń lagídí ní airport àwọn àáfà lórí àwọn ló mú ọ̀rọ̀ ọlọ́ba lọ́ba tó ti dé ní ìsìn báyìí mo sọ pé kò ní jẹ́ torí kò lè so ire láyé mọ́ ẹ̀wà dúró àfà tó sì pẹ̀ fún K1 torí pé K1 ti já mọ́ wọn lọ́wọ́ iṣẹ́ tí K1 ti tú. Àwọn ọmọ ṣe bí ẹni wípé ní táwọn bá ní kẹ́ ẹ ṣe yẹn tẹ́ ẹ bá ti ṣe kò sí rẹ́mẹ́dì fún ikú ni àbí nǹkan kan ni. Tí àwọn yẹn tó bá parí ọ̀rọ̀ tó fẹ́ sọ yìí màá fún wa ní díẹ̀ nínú tàn bí àwọn àfáà ṣe ṣe pa Professor Pẹ́là. Jẹ́ mo tún fẹ́ràn kan náà lọ́wọ́. Islam ó ti fọ́ àwọn bàbá wa àtàwọn ìyá wa ó ti fọ́ ọgbọ́n lójú tán. Islam sọ gbogbo aráàlú dáfọ́jú. Fọ́nà eléyìí dókítà onímọ̀ ìjìnlẹ̀ ló sọ. Bí Islam ṣe fọyàn lójú ẹ̀yin náà rí. Àwọn tí Islam sì wá fọ́ lójú ń kò gbọ́n wá tẹ́ẹ̀rí fúnra yín bí Islam ṣe ń fọyàn lójú. Ẹ̀yin gbọ́ fúnra tí Professor Pẹ́là ẹ̀yin gbọ́ àfàyàn tán. Bìlẹ̀ mo ṣe kàlẹ́ kẹ́ láàrin kẹ́ẹ̀ka mo ṣe kínú. Bìlẹ̀ mo ṣe kàlẹ́ kẹ́ láàrin kẹ́ẹ̀ka mo ṣe kínú. Wasiu Ayinde takú pé wọn ò lè bá tòun jẹ́ bí wọ́n ṣe bá ti Mọ́súdì Pẹ́là jẹ́. Ẹni wọn ọ̀bá ti bínú yẹn béèrè lọ́dọ̀ àwọn aṣáájú. Haji Mas'ud Pẹ́là nísẹ́yìn. Alágbára ni gbogbo ayé ló mọ̀. Nígbà wọn sì dàsìkò tí mọ́lẹ̀ yìí pọ̀ àwọn afáṣe wà sí fún gbogbo nǹkan agbára tẹ́ ń lò yìí ẹ máa kó kalẹ̀ fọ́lọ́run. Ó sì gbà sí wọn lẹ́nu. Gbogbo nǹkan agbára rẹ̀ wọ́n tún gbé lórí BCOS káwa ní ẹ̀tún wò ó. Ó sì gbà sí wọn lẹ́nu. Wọ́n tún interview di rẹ̀ bọ́lá ń ṣe fóun lágbára tó yí o. Gbogbo agbára òun o tó bá dàsìkò ìrun nìkan gbọ́. Tó bá di àsìkò ìrun nìkan lòun yé tamọ́ra lòun yé lo agbára òun.
gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Ọlọ́run tí wọ́n sọ fún un. Ẹ wá gbọ́ mi yé o. Lórí ìrun làwọn assassin ni wọ́n lọ pa Mọ́súdì Pẹ́lá nínú mọ́sálásí rẹ̀. Ó forí kanlẹ̀ ni wọ́n yìnbọn wọn pa. Gbogbo wa sí ibú tí wọ́n ṣe tí wọ́n fi hẹ́lẹ̀ wọn ò fi jí padà o. Wọ́n kẹ́ fi yẹn tọ́ kébù lásán ni inna lillahi wa inna ilayhi raji'un. Ulaika alayhim salawatun min rabbihim. Ẹ mọ́ra yín ẹ sì mọ́ lọ́run rí. Bí wọ́n bá ń tú tí kálukú ọmọ tú ti ẹni tí wọ́n fẹ́ fi kó bá kádàrá yẹn mọ́ yín. Ẹ̀yin ẹ wá yẹn mọ́ ara yín. Ohun tó pe yín tó jẹ́ ti yín tẹ́wọ́ ṣe láyé ẹ wá káwọn bí yán bá wa. Bílẹ̀ mùsíkà láàkẹ́ láàrin bẹ́ẹ̀ ká mọ́ tó pé ní. sí àbáyé ojú òní tí ẹ ṣe àdúpẹ́ àfàwà ojú òní tí inú mi dùn wípé lára àyàn àfà náà aláwọn tí òye ń tà ń sọ ti ń yénú yín tó làfà jẹ́ àmọ́ yìí ẹ̀yin àfà ẹ̀yin lẹ pa Professor Pella. Kí ló ṣẹlẹ̀? Àwọn àfà wọn lọ wàásù fún Professor Pella, wọn rí pálágbára ni wọn wá lọ wàásù fún Professor Pella pé agbára yìí ẹ gbọ́dọ̀ kágbára déwájú Ọlọ́run, bí ẹ kúrò agbára déwájú Ọlọ́run ẹ rí àlùjànnà wọ. Professor Pella ọba ń kó agbára lẹ̀, ọba ń kó agbára lẹ̀, ọba ń kó agbára lẹ̀. Àwọn àfà tó wá parọ́ fún ètò kó wá wà wọn ní ṣe BCOS ni wọn wá gbé Professor Pella wá ní Ìbàdàn bí ni. Ṣé bàbá Kọ́lá Olóòtú ló interview ẹ ni àbí Gbóyèga Làwà? Wọ́n ti gbàgbé tó interview bàbá Professor Pella lọ́dún náà. Wọ́n sá interview Professor Pella. Professor bàbá wọ́n á sọ̀rọ̀ láti impress àwọn àfà. Táyì pa àfà ti sọ fún Professor Pella pé wọ́n gbúdọ̀ kóògùn lọ pàdé Ọlọ́run. Ti pé wọ́n á béèrè lọ́wọ́ Professor Pella pé ìgbà wo lẹ gan lẹ tiẹ̀ mọ́ wà tí èè ságbára nǹkan lára yín. Professor Pella sọ pé tí n bá kínu mi èkó nǹkan kan dání tó ráwọn àfáà sọ fún mi pé tí pé èèyàn gbúdọ̀ kó nǹkan sára níwájú Ọlọ́run ipò Ọlọ́run ní gbàdún èèyàn. So gbà táwọn àfáà sọ pé táwọn bá ti ń kínu Ọlọ́run ó sóhun ìrun tó sóhun òun èkó agbára dání lórí ìrun. Èmi ní ẹ̀yìn rẹ̀ ẹ bílíì pé orí ìrun náà wọ́n lọ pa Professor Pella mọ́ nínú ilé rẹ̀ ìhun kìlọ̀ lọ nínú ilé rẹ̀ náà wọ́n lọ pa mọ́. Ẹni tá a fà ìwà fẹ́ mú jáde ni wípé ṣe bẹ́ẹ̀ nínú tó sọ̀yàn tí wàá bọ́pọlọ mú sálàwù sùn ní táìpé tòótọ́ ìsìláàmù tẹ̀ ń polongo fún wa ìnú tẹ̀ ń polongo fún wa táìpé tòótọ́ nǹkan tó lè gbàyàn lání kí ló tí ó gbẹ̀mí Professor Pella là àbí ẹ̀yìn àfàlẹ́ sáṣẹ wá sí òfò fún ipe kíní yìí kò lè gbé débi kankan kó mọ́ kó dání tó bá ti ń kírun ẹ̀sìn wá sí fún un oníwà wà kó dání tó ti nígbà tó bá ń kírun mọ́ kò kó dání Ọlọ́run tó wá mú un náà kòkó rẹ̀ ń janu kì í ṣe wọ̀rọ̀ lóye mọ́sọ lórí afẹ́fẹ́. Òun làáfà yìí sọ fún wọn pé ẹ mọ̀jì kẹ́nì kankan ó tàn yín ipò ẹ̀ tí a ti ń kírun mọ́sọ oògùn mọ́sìn gbẹ́lẹ́ irọ́ ní jẹ́bẹ̀ o fẹ́ẹ̀kì nínú o wọ́n ti pa wá tán o ṣé ẹmu yẹn tán ti pa pẹ̀lú Ọlọ́run ẹmu yẹn tán ti pa kádàrá rẹ̀ dà pẹ̀lú Islam. Mo wo fídíò kan ẹnìkan ní Ṣakí bàbá kan Ṣakí wọ́n gbẹ pégbú lọ́wọ́ rẹ̀ wọ́n gbàdẹ sí lọ́wọ́ rẹ̀ wọ́n sọ di mùsùlùmí ó ti ya wèrè nísìn o. ẹni lọ kó gbogbo nǹkan tẹ̀sí rẹ̀ kó lọ súnná ẹni tí mo sọ ti ya wèrè nísìn. mo ń fẹ́ léyìí sí ọmọ Professor Pella Shina Pella ní gbẹ́rẹ́ pàkọ́ àwọn àfáà tí wọ́n wá lè rẹ̀ mo mọ́ rí fọ́tò fídíò Shina Pella pẹ̀lú àwọn àfáà mọ́jì ó kọjá ibi tẹ́ ti ń bára yín sọ̀rọ̀ wọn o. Àwọn àfáà tó bá súnmọ́ àwọn èèyàn tó bá lóògùn nú wọn àwọn ni ó súnmọ́ tí ó lọ fún ọlọ́gùn tó máa lò wọ́n sì mọ́ polówó Islam fún ọ o. Àwọn àfáà ló pa àbá rẹ o Shina Pella àwọn wọn pa o. Àwọn àfáà ló pa Professor Pella o. Kò sérè kankan tá a jẹ lára wọn o ju pé wọ́n wálẹ̀ Yorùbá láti mọ débi wálé gbodò láti sọ wá di dìdìrìn láti bà wá láyé jẹ́ o. Ó yá kẹ́lẹ́ àwọn kan bà wá láyé jẹ́ ni ẹ wo fọ́tò yìí ẹ wo àwọn fọ́tò yẹn òkè fídíò gan tiẹ̀ ní ẹ wo àwọn mùsùlùmí mo yẹ fún àwọn mùsùlùmí lójú lọ
gbogbo àwọn tó wà mẹ́rin mùsùlùmí ni wọ́n ti fọ́ wọn lójú àtìgbà tí mo ti wà ní Islam nígbà tí mo wà ní Islam àwa wà mọ́ṣáláṣí lọ́lé ọdún náà ọtí mo sọ yín sí yóò ti tó bí 7 years àwa lónìí mọ́ṣáláṣí wọ́n wá sẹ́mínà kan wọ́n wá gbé dókítà kan wá láti UI dókítà yẹn ló wá sọ fún wa nínú mọ́ṣáláṣí pé dókítà yẹn náà mùsùlùmí ni ó láwọn ó ní UI wọ́n gbé dókítà yẹn wá láti UI wọ́n ti gbé wá ó ń ṣe kinní ní ara àwọn kinní ní UCH ó wá ní UCH yìí ó ní UCH tóun ti ṣiṣẹ́ yẹn ó ní I believe pé gbogbo àwọn cases àwọn tí wọ́n ní àìsàn ojú dókítà yẹn sọ pé àwọn rí pé 90% àwọn tó láìsàn ojú they are all Muslims wọ́n jẹ́ àwọn tí ń kírun dókítà yẹn wá láwọn wá ṣe research àwọn wò pé kí ló ń fà á tó yẹ pé àwọn mùsùlùmí ní láìsàn ojú alájà àwọn kírun ní láìsàn ojú wọ́n padà ṣe research débi wípé wọ́n sọ pé wọ́n ní outcome research àwọn ni pé iye ìgbà tí omi kojú mùsùlùmí ti ń pọ̀ jù wọ́n ní yẹn ló ń wíkì lẹ́ǹsì ojú yẹn wọ́n ní secondly ni pé kò sí any mosque tí muslim bá ti dé wọ́n kàn bomi sínú àgé wọ́n kàn sáré lọ kírun tí wọ́n ní wọ́n kàn bomi sínú àgé wọ́n lọ kírun ni most of àwọn àgé yẹn àwọn bacteria wà ń bẹ nínú ẹ̀ táyé pẹ́tẹ́ wá sínú àgé mi ẹ̀rí tí ó ti dí pẹ́ta but sáwọn jẹ̀mọ́ mọ́sálásí láyé kún mọ́ fọnú àgé ni àwọn jẹ̀mọ́ mọ́sálásí ti rò pé inú àgé ò lè dọ̀tí ṣe bómi ni wọ́n ń dà síbẹ̀ àwọn bacteria yẹn tó tún wá ń fi ń bọ́jú yẹn ẹ wá ṣe bẹ́ẹ̀ láyà márùn lójúmọ́ òun domi bojú láyà márùn lójúmọ́ pàápàá jùlọ ìwọ tó tún táyé pé ìwọ ó tún jí lóru ó tún domi bojú náà tàbáàgé tó lónú lé gan tínú ẹ̀ dípẹ́ta tí wọ́n kàn ń gbomi sí tó fi ń bojú wọ́n ní tó ń bojú mùsùlùmí jẹ́ nù o ẹ wá wò ó táyé pẹ́ sí Ọlọ́run Olódùmarè ní ẹ̀sìn yìí tó yẹ kí èèyàn mọ ṣe tí Ọlọ́run fẹ́ kọ́lọ́wọ́ sì tún mọ gbójú lọ́wọ́ èèyàn kí èèyàn mọ ṣe tọ́lọ́run fẹ́ kí wọ́n sì pààyàn sórí ẹ̀ ní tí ò lè protect àwa sì ní kankan àwa láwọn nǹkan ṣẹṣẹ tí a nílẹ̀ Yorùbá táyé pé ibi ó bá rí o wà yóò dáàbò bò ọ́ ẹni á pa àwọn èèyàn tì kí ẹ tó kó Islam dé afọ́jú pọ̀ lẹ̀ Yorùbá afọ́jú ti pọ̀ lẹ̀ Yorùbá báyìí o gbogbo àwọn bàbá wa wọ́n ti fọ́ lójú tán gbogbo àwọn bàbá wa ti fọ́ lójú tán lórí àlùwàlá wèrè ẹ tọrọ tí mo sọ bá rú lójú kó lọ sí UCH nìbàdàn ẹ pa àwọn dókítà tí wọ́n wà ń bẹ̀ tí wọ́n ṣàyẹ̀wò ń pojú tàbí ẹni dókítà tí wọ́n mọ̀ tán ṣàyẹ̀wò ń pojú ẹ béèrè lọ́wọ́ ẹ̀ ipe ẹjọ́ nínú àwọn tí ẹ mọ̀ ṣàyẹ̀ tó mọ̀ ní ṣòro ojú nínú kìrìsìtẹ́nì àti mùsùlùmí àwọn wo ló mọ̀ ní ṣòro ojú jù ẹ lọ gbọ́ àwọn bàbá síwájú orí wọn tí wọ́n jóná gíláàsì wọn ló gbẹ̀yìn ayé wọn ojú lẹ́lòmíì ń bá lọ ọ̀rọ̀ tí mo sọ yìí ó ṣẹlẹ̀ sí mi náà o tí yàbá tó bí mi lọ́mọ kírun bàbá tèmi náà kíní padà ó kíní omi àlùwálá yẹn ó padà àfẹ́ tó ju bàbá tèmi náà ẹ wá wo ojú yẹn bẹ́ẹ̀ tí ìrun ti gbojú lọ́wọ́ ọmọ ẹ̀sìn tá a wá ń ṣe tí ń sọ adalọ àbọ̀ ara ẹ̀sìn tá à ń ṣe tẹ́gbẹ́ nǹkan ìṣọ́ra wọ́n ní a mọ́ lò ó táwọn Fúlàní fi ń pa wá táwọn Bánísì fi ń pa wá ṣerú ẹ̀sìn èmi ọmọ Yorùbá ìwọ ọmọ Yorùbá ṣerú ẹ̀sìn sọ èyí tó yẹ ká mọ̀ ṣe ni tá a sì ní nǹkan ìṣọ́ra tá a nílẹ̀ Yorùbá tẹ̀sí ní gbogbo nǹkan ìṣọ́ra yìí ká mọ́ lò mọ́ gbogbo mọ̀ pé by now tá a bá sì rí àwọn kan tó jẹ́ ọ̀dọ́ bíi tiwa ẹ̀ táyì tó kú ní Islam ó yẹ kéèyàn yọ ọpọlọ wọn wò ó yẹ kéèyàn yẹ̀wò pé kí ni ṣé bí olólùfẹ́ wọ́n tẹ̀mí wo ní fọ́ èyí tẹ̀mí wo ní ìdílé wa láṣẹ lọ Olódùmarè láṣẹ lọ Ọ̀fà àwa láàmọ wá ẹ̀yin láàmọ bá ànífẹ́ wa ṣèwà tí láṣẹ lọ Olódùmarè láṣẹ lọ Ọ̀fà mo kí alẹ́ àlọ́ orú ẹ̀ làbọ̀yẹ̀ bọ́ ṣiṣẹ́.